má gbàgbé yẹn á kẹ́ni má máa sọnù máa ní ẹ wojú ayé ẹ wo bó ti dànù náà. ṣó pé bẹ́ẹ̀ ló pè mọ́ àwọn tí ọmọ ẹni tó ń ṣe kó lè kó gbíṣẹ́ ẹ̀kọ́ ẹ̀ ìṣègbè ìṣèlú owó náà wà lọ́nà àmọ́ mò ń tiraka. mo ní owó tí mo bí mo ní kí n bèrè bóyá mo lè gẹ́ tẹ̀sán. mi ò gbàgbé ọkọ mi mo ní kí n yanjú ìjọmọ yìí kí n bu àwa tiẹ̀ fún ẹ. kò sówó lẹ̀ bọ́ owó ni mo rí tẹ kó fàbúrò mi. àgbà ni wọ́n ọkọ mi òye yé wọ gbòun lọ ni mo ṣe ní kí n yá yanjú tiẹ̀ tí bá yanjú tiẹ̀ wá kù sí ìwọ èmi náà dẹ̀ dúró nípa tiẹ̀ náà àti wípé ìyá kìíní ó jẹ mí lówó kan tó fẹ́ fún mi ọ̀sẹ̀ tó ń bọ̀ ló dáa mi dẹ̀ mi kàn sí torí adájọ́ má tà sí ni ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣe àpẹ̀lú fún ẹ. kò sí wàhálà torí ẹni kí a ṣe máa jẹ ìmú wọn máa gbádùn. ayọ̀ kò sí yà fún ẹ. kò sí wàhálà wọn mo kàn fẹ́ jẹ́ kẹ́ mọ̀ nǹkan kan ni mo fi ọlọ́run tó dá mi mo fi búra fún yín mami mo fi áńgẹ́lì tó ń ṣiṣẹ́ lásìkò yìí báyìí mo fi búra fún yín ṣe rójú mi méjèèjì mo fi búra fún yín ṣe wá rí ọwọ́ mi. tó bá fi káwó. ọwọ́ mi méjèèjì òun ni màá fi pa. Dayọ̀ ní ìrírí rẹ̀ Dayọ̀ ó ẹgbàá mi. Dayọ̀ irú ọ̀rọ̀ burúkú wo ló sọ jáde lẹ́nu yẹn tó ló fẹ́ pa ọ̀tá àbúrò ẹ ọlọ́run mà ní kí orírú ẹ òun mà ní pààyàn èèyàn mà ní pa ẹ. Màámi ẹ ti ń ṣì mí gbọ́ o ẹ gbọ́ nǹkan tí mo sọ dáadáa o mi ò sọ pé mo fẹ́ pa ọ̀tá ẹ o òun gangan ni mo ní mo fẹ́ pa o mo lè wá pa òun tán kí n ṣẹ̀ṣẹ̀ tó wá ro kan pé mo fẹ́ pa ọ̀tá ẹ bó òun gangan ni màá kọ́kọ́ pa. ẹ kí ló ń ṣe ẹ à ń bá ẹ sọ òun tẹnumọ́kàn jọ náà òun tẹnumọ́kàn ṣé nǹkan rẹ ni kéèyàn pààyàn ni o mà ní rírú ẹ láyé ẹ o. ó ti yé mi mo mọ̀ pé ẹ̀yin àgbàlagbà Yorùbá ẹ̀ kì í fọ́ gbé òótọ́ ọ̀rọ̀ ẹni tó bá sọ tinú ẹ̀ jáde báyìí òun lẹ máa ń pè léyàn burúkú tí mo bá pa tán ojú yín á dá wáyé. ẹ ṣé òótọ́ ọ̀rọ̀ ni kéèyàn náà máa pa yìí ṣé òótọ́ ọ̀rọ̀ Dayọ̀ ó tún fi bílẹ̀ sórí dúró. lè tẹ́ wá ṣe báyìí sùn. Mami. Mami, kí ló ṣe yín ìbádé ni? Kí ló ṣe yín? Má? Èmi ni. Kí ló ṣẹlẹ̀? Mami. Mama fún mi o, mama fún mi o, má fún mi lọ́mọ tó kò bìjàyẹ Ọlọ́run. Má fún mi lọ́mọ tí kì í bìkítà láti pani. Òbí ẹ dákun kẹ́ ẹ ṣàmì o, ọmọ yóò nípa ìjàyẹ o nígbẹ̀yìn ayé. Ẹni ń ṣe ìkà kó mú wá síkà ẹ̀san ń bọ̀ wá lọ. Ẹni ṣe rere kó mú wá síre ìrápò níre. Mo ní kí wá sọ fún pé kí lè fẹ́ jẹ kẹ́ tó lọ bí iṣẹ́ mo sáré lọ ṣe. Màmá mo ti sọ fún yín èyí máa kúnlẹ̀ fún mi ọmọ yín ni mo jẹ́. Ẹ má bínú wọ́n ní kò sí bí inú alágbàro ṣe lè gùn tó ẹni tó gbókò fún lọ́gẹ́ iṣẹ́ owó ni mo wá ṣe lọ́dọ̀ ẹ̀yin gangan lọ̀gá mi léèrè. Lóòótọ́ iṣẹ́ ilẹ̀ wa ṣe ń bẹ
ṣùgbọ́n mo rí àwọn ọmọ kéékèèké house help níbẹ̀ mi ò gbà wọ́n kí n tó sọ pé àgbàlagbà ni mo fẹ́ tó máa ṣe bí ìyá sí mi ni tèmi náà dẹ̀ máa ṣe bí ọmọ. Màmá Adébádélé lórúkọ mi àbí ṣé ẹ̀ tó bí mi lọ́mọ ni ẹ yé lo ẹ fún mi ẹ yé kúnlẹ̀ fún mi mọ́. No problem. Then ní ti oúnjẹ yẹn mo ní meeting kan láàárọ̀ ẹ̀ tó wà very important so mi ò ní láti mi ní lè dúró jẹun so nǹkan tẹ́ máa ṣe fún mi máa ní kí driver wá so kẹ́ bá mi ṣe lunch so ìyàwó á gbé yẹn. Òṣèkò rọra lọ́nà kò ṣùgbọ́n mọ́ sáré o. Ṣé bàbá mi? Ẹ ṣé mà. Did you say good morning? Yes, sir, I did. So how many copies do we have? 5,000 copies. 5,000 copies. 5,000 copies. Chick, manager to go through everything. Benz, I want to cross-check everything. Yeah, thank you. Okay, I'm gonna before manager, we go recheck everything. Then give me the papers. Alright, sir. Sir. Yeah. Yeah, what's my schedule like for the rest of the day? We have another meeting by 12 p.m. Okay. What I want you to do right now, reschedule everything till tomorrow or next week. But one are very important. See, one are very important. Kò sí any other reason tí mo ṣe ní manager àbí tí mo ṣe ní PA. But tó bá ti kọjá agbára yín, reschedule. Èmi ni mo sọ bẹ́ẹ̀. I need to go home. I need to attend to myself. All right, sir. Thank you. Okay, sir. Ẹ káàbọ̀. Ọ̀gá o. Ẹ káàbọ̀. Ní gbogbo ẹ̀ ṣe slow yìí. Ẹ káàbọ̀ o. Ẹ kú àtàárọ̀. Ẹ kú iṣẹ́. Ọ̀gá kí ló dé? Tí gbogbo ẹ̀ ṣe slow yìí. Kí ló dé ọ̀gá? Ẹ ṣú. Dúpẹ́. Àlàáfíà tí yín gan ṣe kókó. Orí bẹ̀rẹ̀ ṣe ń ṣe jù gan ìlú bàbá wò. Ọ̀gá ní ṣòfò èmi o. Ó máa di tí yín bí kọ́sájọ́ máa lọ ní o. Ọ̀gá kí ló dé? Ọ̀gá yé mo dànù. Ọ̀gá o. Ọ̀gá kí ẹ dìde. Ẹsẹ̀ ń gbọ̀n ṣé wárápá ni. Ọ̀gá ẹ dìde. Ẹ̀yin aládùúgbò àgbààgbà àdúgbò màmá o màmá abiyamọ o. Ní ṣubú dànù. Ọ̀gá yé èṣù dé màmá ní 28. Màmá ó kọjọ́ méjì. Ọ̀gá ẹ dìde. Mọ́tò. Ọ̀gá o. Ọ̀gá abiyamọ ayé o. Yé ọ̀gá o. Ọ̀gá mama. Ṣọ́gbẹ́ yóò jà ní. Mama. Ṣọ́wọ́ mọ́tò wa. Ṣé bẹ́ẹ̀ mọ́tò wa. Àwọn àgbàlagbà ló mọ́tò wa.
ẹ̀yà àdúgbò ẹ wá ra mọ́tò o ọ̀gá ti kú o mọ́tò madam ẹ̀jẹ̀ mú yóò máa lọ ẹ̀kọ́ tẹ̀ ọ̀gá ti kú ọ̀gá o yé ń bọ̀ yé kò tẹ̀ lọ. Mama ṣe rí case uncle Mr. Bade ó jẹ́ case tó jẹ́ pé ó yà èmi gan fúnra mi lẹ́nu torí medically any heart disease problem báyìí tó ti jẹ́ láti kékeré àwọn ọmọ yẹn ò kì í dàgbà púpọ̀ tó bá máa pé bí ọmọ ọdún 10-12 wọ́n ti lọ nìyẹn but ti Mr. Bade is just like a miracle ẹ get it so mo máa ń wò wọ́n each time bá ti rí wọn pé wonderful kàṣà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ń gbé yín dúró láti gbà yẹn àtúbọ̀ máa gbé yín dúró sí ṣẹ́gbọ́n bọ́tún tó ń dùn mí ní pé kò yẹ kẹ́ jẹ́ kó oògùn yín máa tán kó tó di pé ẹ máa yọjú sí wa láti wá máa gbà mí then mọ́mì tó jẹ́ kó yé mi wípé ẹ ti máa ń stress ara yín jù kí ló fà kí ló dé. Not really mo máa ń busy lẹ́nu iṣẹ́ kì í ṣe ọjọ́ mi náà dá o ìgbà míì tíṣẹ́ yẹn bá ti ṣe kiri bẹ́ẹ̀ mi rántí pé oògùn yẹn ti fẹ́ tán. Mr. Bade ẹ jẹ́ kí n sọ kí nìkan fún yín ṣe rí ẹ̀mí iṣẹ́ tẹ rí yẹn ó gùn ju ẹ̀mí èèyàn lọ yá iṣẹ́ máa wà èèyàn máa lọ we are talking about your health ẹ ní láti take care àwọn kọ́ dẹ̀ máa ń sọ̀rọ̀ tẹ́yìn náà dẹ̀ kàwé náà health is wealth ń tẹ́yìn náà mọ̀ ni so ẹ ní láti máa ṣiṣẹ́ tó yẹ pé ẹ̀ ní rántí láti máa ṣe àwọn nǹkan tó yẹ kẹ́ ṣe akílẹ̀ ni mo sọ mọ́ mi. Dókítà ẹ jọ̀ọ́ kí nìkan tá a máa ṣe sí báyìí. ṣe rí àdúrà náà la máa gbà nítorí we are talking about heart disease problem now ṣe rí kò easy fún èèyàn láti rí donor torí heart problem jẹ́ bí kò dàbí kidney problem tó yẹ pé a lè lo side kan ẹ̀gẹ́ tẹ̀ fẹ́ lómi ká manage no heart problem jẹ́ nǹkan tó yẹ pé ẹni tó bá ti fẹ́ kú ẹ̀gẹ́ tẹ̀ la máa sá tí kó tó di pé pause kí àtẹ̀ tó pause a máa sáré lò àdẹ̀kùn láti seek consult ẹnìyẹn àtàwọn family ẹ̀ kó tó di pé a lè ṣe ẹ̀gẹ́ so difficult láti rí èèyàn tó máa donate heart ẹ̀ bíi pé èèyàn kan fẹ́ kú fún èèyàn kan ni ṣùgbọ́n mo believe pé kò sí nǹkan tọ́lọ́run lè ṣe ṣẹ̀gbọ́n ẹ jẹ́ ká keep praying. bí ẹ ṣe sọ pé ó difficult fún wa láti rí donor yẹn torí kò sí tó fẹ́ fi heart ẹ̀ sílẹ̀ lóòótọ́ and tí ọlọ́run náà bá wá ṣe miracle bá ṣe rò ó fẹ́ ṣe ẹ jọ táwa ní kàkà ní méní méjì bíi I mean like how many weeks or months or years ló kù fún mi. ṣe rí medically tí n bá fún yín ní specific time wípé oyè ìgbà báyìí lè máa lò ọ́ ìgbà báyìí èmi gan tó ti put tension sí inú ọkàn yín nìyẹn tí ó dẹ̀ dáa but mo believe nínú kinní kan kò sí nǹkan tí ọlọ́run ò lè ṣe ẹ gẹ́tẹ̀ ẹ jẹ́ live on hope mo dẹ̀ believe pé by the special grace of God Mr. Bade ọlọ́run máa ṣe yánu so for now ẹ má yẹ ká base around a specific period of time. ọlọ́run jó gbọ́ o nípa títọ́jú máa gbé ojú máa tọ́jú ẹ̀ ṣùgbọ́n kọ́lọ́run jó gbọ́ ọ̀rọ̀ ṣẹ́ iṣẹ́ ti múlẹ̀ mí gan-an ṣé mo náà lò náà gbọ́ yẹn. Mr. Bade kẹ máa take it easy ṣe gbọ́. nǹkan tó actually jẹ́ kó jẹ́ mi gangan ni mo wá fúnra mi ní pé àwọn quantity ta actually demand fún tẹ́lẹ̀ ó ti increase so then mo ṣe ní kí n wá ṣàlàyé fún yín fúnra mi then point 2 ni wípé ẹ mọ̀ pa aláwa la máa kó fúnra wa tẹ́lẹ̀ but nísìn mọ́tò tó yẹ ká fi kó yẹn ó ní fault so ẹ̀yin lè máa láti bá wa deliver ẹ̀.
ṣe mọ̀ pé ìyẹn ti yàtọ̀ sí agreement àjọ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó yé mi torí ẹ̀ náà mo ṣe wá fúnra mi. Decision yìí sí mi ò dẹ̀ lè dá take care so bóyá kájọ délé because ọkọ mi ò sí bíbá yín sìn bí àtàbájọ délé ẹ lè jọ sọ̀rọ̀ àwọn ló lè take decision yẹn. Ibi tí kì í ṣàtìtẹ̀lé yín délé o but ibi tí problem yẹn wà gangan ni pé mọ́mì wà nínú mọ́tò so mi dẹ̀ ní fẹ́ máa gbé wọn lọ. Ilé mi ò jìnnà sí bíbá yìí like kò tiẹ̀ jìnnà rárá on this road náà ni. Ẹ fún mi 1 minute ẹ jẹ́ sọ fún mọ́mì. ṣé o ti ṣe tán. àkótí ìyá ọkọ wọn ò sí ní ọ́fíìsì so nǹkan táwa dẹ̀ demand fún mi pé kán bá deliver gbogbo àwọn kinní yẹn so ó ní a ní láti gba àṣẹ lọ́dọ̀ ọkọ wọn pé so kàtẹ́ lóhùn délé pélé wọ́n dẹ̀ wà lórí road mo á ní wá sọ fún yín náà. ó ti rẹ̀ mí ẹ̀ ṣe kọ́ gbé mi lọ́lé náà kí n máa lọ fi yẹn sinmi àti pàápàá ibi ń pa mí. Ok no problem ẹ jẹ́ n sọ fún un ọ̀rọ̀ ẹ pẹ̀lẹ́. bí mo yẹ sọ́ọ̀sì mọ́mì mi máa ní kọ́kọ́ láti já wọn sílé sáìdì bolẹ̀ pọ̀dọ̀ yẹn. kò jìnnà síbẹ̀ rárá along this road. orí róòdù yìí náà orí róòdù yìí lọ́dọ̀ wa náà. No problem ẹ jẹ́ kí mi tẹ̀lé yín délé tẹ́ bá dẹ̀ ti drop wọn ẹ̀ dẹ̀ tẹ̀lé mi lọ sílé ọ̀dọ̀ wa. Okay, I'll drive like you. All right. ṣé o ti gbà. Ó ti gbà ó ní choice. Client worry. Meet my husband. Ọkọ mi client worry. Mr. Bade, àwọn ilé yìí. Tí wọ́n sọ pé wọ́n ti sanwó díẹ̀ ilé ẹ̀pẹ́ ká báwọn ṣe àwọn interlocking àwọn ìwé yìí. Ṣé wọ́n ní client? Mo rò pé kò fẹ́ dá fún ẹ ṣá. Kò lè ní dá fún ẹ lóòótọ́. Shut your mouth. Àǹtí, ẹ jọ̀ọ́, ibi iṣẹ́ ta ti ń bọ̀. Tí mo sọ wípé kẹ́ bá mi deliver nǹkan tẹ́ sọ wípé ẹ lè dá make any decision àfi tẹ́ bá rí ọkọ yín. Ṣé olórí burúkú ìlọkọ yín? Olórí burúkú lọkọ tẹ́ fẹ́. Wà láìtàláì. Àǹtí olórí burúkú lélẹ́yìí. Torí pé wèrè ló mú wá sínú ilé. Torí pé wèrè ló mú wá sínú ilé. Kí n tó lajú mi get out of my house. Fara burúkú kọ́kọ́ ṣì kò fara ṣe é balẹ̀. Ilé wèrè tó kọ́dà. Wà láìtàlẹ̀ mo rò ó. Sórí bí mo ṣe kọ́kọ́ ń bọ̀ tí mo rántí mo rí ẹ tí mo wẹ̀ látòkè délẹ̀. Mo wo súra ẹ lọ ni. Mo wo ọjọ́ ọ̀la mo wo ọjọ́ iwájú mo wo àtẹ̀yìnwá ẹ lọ. Mo gbé ẹkọ ti dá. Ṣé ọ̀nà rè? Ṣé kò jù báyìí lọ? Àǹtí Ọlọ́run ẹ ti ṣìyàn fẹ́. Wèrè lórí burúkú lẹ fẹ́ dá. Ojú ẹ ti fọ́. Oh, you can see the richness. You can see the luxury. You are blind, right? Rí lọ. Yóò ṣe máa máa lu ẹlẹ́nu yẹn. Orí ẹ ó ti lọ́ọ́ pé ẹ máa sọ̀rọ̀ yẹn. Àlórí ẹ. I'll go my house before I change my mind. Dáyọ̀ kò ní jẹ́ ayé ẹ̀ máa bàjẹ́ ni ayé ẹ̀ máa bàjẹ́ ni. Alárò máa ń gbà fún alálẹ̀ òbí jò yẹ. Sori mo bá ẹ fi àṣẹ sí ọ̀rọ̀ yẹn sí ilé ayé ẹ sí àtìlọ́dún rẹ. Àǹtí ò mo ń bọ̀ tá a lọ tẹ́lẹ̀. Nítorí tí mo bá mú ẹ máa mú ẹ láti wọn orí máa tú ẹ yẹlẹ. Yàrá ò ṣe é balẹ̀ jẹ́ kí n fún ẹ ní sí ọ̀rọ̀ ẹ. Sori màá bọ̀ ta. I'm going to my mansion. Ṣé ní lóko ìyá bíkúbíkú? I will leave. Wà á tẹ́lẹ̀ kí mi fún yín ní advice kan. Ẹyọ kan péré ni mo fún yín ní 24 hours. Ká ní mo mọ̀ pé wèrè olórí burúkú tó ní iléeṣẹ́ yẹn nìyẹn. Mi ní san kọ́bọ̀ fún yín. Mo fún yín ní 24 hours. Gbogbo owó mi pátápátá
Kẹ́ bá mi sọ padà For 2 minutes to return all of his money. Get out! It is my money, definitely. Get out! I will return it. Ẹ wò, tó bá jẹ́ pé wèrè ilẹ̀ ló ní ìfún, abẹ́rẹ́ àgẹ̀lọ̀ ṣẹ̀dá torí lè kò ní pẹ́ kú dànù. Èmi ti máa pa ẹ̀rẹ̀. O ṣe mọ́bẹ̀ kó bá jọ. Kọ́sì lọ, kí ló kọ́ṣẹ́ lẹ́rẹ̀? Wèrè, ó lọ sí. Àkókò àgbàlódé, abẹ́rẹ́ nǹkan náà. Ṣòrí nígbà tó má di ẹ wá ní UK. I'm disappointed in you. What? Guys, Obi. Baby! Káàbọ̀, ibi ni wọ́n jókòó sí. Báwo wá ni? Ṣé wọ́n ti náà máa dìlífẹ̀ fún wa? Ṣé wọ́n máa kó wá bí nàbí wọ́n máa kó lọ sí ọ̀hún? Adébádé. Kí ló ṣe é tójú ẹ̀kọ́ rẹ lọ́wọ́ báyìí? Ẹni pé bẹ́ẹ̀ ṣe sọ gbé mi ìdáná ṣé kò yẹ kí làákà yìí sọ fún yín pé inú bí mi lọ́wọ́ mi fẹ́ bá yín sọ̀rọ̀ ni. Ẹ jọ máa wọ̀ kíchìn tẹ wá iṣẹ́ wá ṣe mí báyìí òun ni kẹ́ kọjú mọ́ ó yẹ wọlé kíchìn lọ kẹ́ fi mí lọ́rùn sílẹ̀. Ẹ má bínú sà. Ẹ bẹ̀rẹ̀ ayé. Oh yes, I'm here. Yeah, Mongo system. Yeah, like I said, it's the same thing I have on the system, the same figure. And no, I wouldn't do that. Okay, let me just give me a minute, please. Yeah, like I said, the same figure I have on the system is what I have on file here. No, Ali, but yeah, 3.5 million. Yes, please. I'm not worried. 3.5 million. Accountants might forward there before the end of the day. I'm not worried. Your coffee still close. No problem. All right, take care. Yeah, have a nice day. Yeah, bye. You too. Hello, Remy. How are you doing? Joe, níbo ló wà? Mo wà l'office. Office, good. Kí ló ṣẹlẹ̀? Joe, tó lóhùn, mo ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ ní sísísísí, mo ń bọ̀ nílé. Mo fẹ́ kó kúrò office kó máa lọ sí straight away. Ilé mi. And they could make sure pé àwọn ìyàpò kẹ́ àtàwọn security ẹ̀ mo fẹ́ bá mi rán everybody ṣe mi fẹ́ bẹ́ anybody mẹ́yìn. Why? Má bùdá máa ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ nǹkan ṣẹlẹ̀ báyìí kó tó yẹ pé ẹrù kan wà lọ́wọ́ mi àwọn ọjọ́ dẹ̀ ń lé wa mi àtàwọn guys mi so mo fẹ́ máa bọ̀ lórí ẹ̀ sísìn máa ṣàlàyé fún ẹ náà rí. All right. Okay, wá bá mi lé. Okay. Kúnlé, ta ló wà nílé? Kí ló dé ọ̀gá ní sùúrù kí ló tẹ̀ ń gbọ̀ báyìí. Wá bá mi lọ sí ọ̀dọ̀ Gbọ́láhàn. Okoko Michael. Wá bá mi lọ sọ́dọ̀ ẹ̀. Kí ló rí ọ̀gá? Kí ni kí n fi ṣe? Òun ló máa fi wọ mọ́tò lọ. Iṣẹ́ tẹ̀ ràn mí bí ìgbà tọkọ fẹ́ léyàwó kò ní ọkọ ni. Gbẹnusọ máa rò mí lẹ́jọ́ ni mo ní kó kó kinní yẹn fún ẹ sórí tílẹ̀ bá wá ṣu ẹ sọ̀hún kó sùn sọ̀hún. Kí ló dé ọ̀gá? Dáhùn. Tó tílẹ̀ bá ṣu ẹgbẹ́ ẹ lọ́hùn kó sùn sọ̀hún. Ọ̀gá sẹ́lómi ti fẹ́ bẹ̀yìn fún sẹ́yìn. Máa lọ ẹjọ́ yìí pọ̀. Àbí wà gbáko relé ọ̀gá ní ẹ kí wọ́n lọ sókù
Máìkù ẹ wo aago 3 ló ti kọjá yìí àbí wàhálà wo rí ṣètẹ́ ìdígò sùn ló gbogbo bẹ́yẹn òkòkò Máìkù alábànkankan Máìkù orí igbó ọdún wọn la fẹ́ ṣe léyìí dàbá yìí. Anyway bí tèèyàn kan bàbá jẹ́ tèèyàn kan ò lè dá wọ́n lówó náà fẹ́ fi ṣòfò ní ayé sí dìbàjẹ́ ẹja 1000 origin méjì wọn náà gba 500 mo dé ọ̀gá o mo dúró sí bus stop o gbogbo ọkọ̀ dọ́kítọ̀ o àrí mọ́tò o tó ti yé yín ibẹ̀ mo sùn sí o mo ti máa sọ fún wọn ní àní ṣòfò ẹ̀mí èwo lórí ibú àwọn ẹbí mi ní mi lò. ṣòro ìyàwó ọlọ́pàá ló lè wá wọn. Ọlọ́pàá ṣé wọn lè ń débi. Ẹ̀kọ́ tó ṣe ẹgbẹ́ níbi tàbá dúró sí dọ́là láti ń kàlọ́ lọ́dọ̀ ẹ̀ kò sí wàhálà kọ́ wáyé. Bọ̀bọ̀ ṣé kò sẹ́ni bọ́ọ̀dù lè ṣá. Kò sí ìgbà bọ́t. Ẹ ká sàn. Àbúrò mi. Àbúrò ẹ? You mean your biological brother? Yes. This is strange because nínú gbogbo àwọn family ẹ tí mo ti meet, this is the first time I'm hearing that you even have a brother. Not to talk of pé kí n meet ẹ rí. Ọjọ́ tá ṣe wedding gan pàápàá, he was nowhere to be found. Kí ló ń ṣẹlẹ̀? And kí ló fa wàhálà láàrin ẹ̀yin méjèèjì náà? Torí mo lábúrò. Mo dẹ̀ tún lábúrò. Ṣé o rí pọ́mọ yẹn ò ní respect mi? O rí bó ṣe ń bá mi sọ̀rọ̀? He just open his mouth and. But ọkọ mi, ìyẹn náà ò tí tó gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí.
ọmọ kékeré ló ń ṣàwọn táwọn bá dẹ̀ ṣe bí ọmọ kékeré wá ṣe bí àgbà ìyẹn ò tí tó pé ká wá dọmọ ìyá Hausa. Can we talk about something else? Eléyìí kò tó sọ. We need to make peace. Sweetheart. Timbaturi. If I see him again, I will kill him. Mo mọ̀ pé inú yóò dùn sí mi. Inú mi mọ́ sí yín. Inú mi mọ́. Mo mọ̀ pé látijọ́ tẹ́ ti bẹ́ èmi àtàwọn ọ̀rẹ́ mi nírú ipò tẹ́ bá wa ń jọ yẹn. Mo mọ̀ pé láwọn nǹkan kan sínú. Kò sí nǹkan kan nínú mi. Àtìgbà tí ẹ ti sọ fún mi pé kíṣìnì ni iṣẹ́ mi wà. Tí bá ti jí nínú yàrá mi, máa díjú báyìí títí máa fi dé kíṣìnì. Nígbà tí máa dé kíṣìnì máa tó lajú. Ìrí nǹkan kan kò sí nǹkan kan nínú mi. Màmá, mo mọ̀ pé inú ló ṣì ń bí mo ṣe bá yín sọ̀rọ̀ ọjọ́ yẹn. Ìbínú ni mo ń gbé bọ̀ ló jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ẹ má bínú. Ẹ má bínú. Ìjọba lẹ́yìn, ẹ má bínú. Ẹ dúró tó lọ lọ. Kí lè rí? Ọkọ mi. Mo rí nǹkan. Kódà mo rí 10. Ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o. Ẹ foríjì mi o. Ẹ jọ̀ọ́ irú iṣẹ́ wo gangan lẹ́yìn gangan ń ṣe? Àbí ẹ má bínú àbí olè lẹ jà ni? Mo rí pé ló ṣì ń bí yín ni pẹ̀lú ẹ̀tẹ̀ ló fún mi. Màmá. Nǹkan tí mo ní kí n béèrè náà nìyẹn pé ṣé olè ló ń jà ni? Màá ṣàlàyé fún yín. Nígbà tí mo kọ́kọ́ dé ìlú yìí láti ìlú wa lọ́hùn, mi ò máa rí bí sùn, mi ò nílé. Ibi tílẹ̀ bá ṣú mi sí, ibẹ̀ náà ni mo sùn. Tí àwọn oníṣọ́ọ̀bù tó bá palẹ̀ wọn mọ́, màá fi wájú ta wọn, màá fi ṣílé.
ìyà jẹ mí ṣùgbọ́n mi ò jẹ́ kó sú mi. Mo ṣe kọ̀ǹdọ́tọ̀ torí kí n lè rí owó iléèwé mi san. Ṣé ẹ ríran ni? Mi mọ́. Èlò. Nígbà tí mo wà lájú, hospital ni mo ti bára mi. Mo rí woman náà níwájú mi. Wọ́n béèrè orúkọ mi, mo sọ. Àwọn náà sọ tiwọn. Wọ́n láwọn Madam Rotmick. Wọ́n jẹ́ kó yé mi wípé àwọn làwọn fi mọ́tò gbà mí. Wọ́n ti san gbogbo bills mi. Ó wá kọ́kọ́ gbé mi lọlé. Mo ṣàlàyé fún wọn mi ò nílé tán fẹ́ gbé mi lọ. Níbi tí ilẹ̀ bá ṣú mi sí, ibẹ̀ ni mò ń sùn. Àánú mi ṣe wọ́n. Bẹ́ẹ̀ ẹ̀rù bà àwọn náà láti gbà mí sílé. Ṣùgbọ́n Ọlọ́run kó sí wọn nú. Wọ́n mú mi lọlé. Lẹ́yìn ìgbà díẹ̀, wọ́n rán mi lọ iléèwé. Wọ́n rán mi lọ University of Ghana. Nígbà tí mo kàwé tán lọ, mo padà wá sí Nàìjíríà. Mo wá serve. Lẹ́yìn tí mo serve tán, wọ́n mú mi lọ sí ilé iṣẹ́ wọn. Wọ́n fi mí hàn gbogbo àwọn staff wọn pátápátá wípé mi lọ mọ àwọn tó ń gbé lóyìnbó tó ti dé. Mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ nílé iṣẹ́ Madam Rotmick. Gbogbo èèyàn rí mi lọ́tùn, wọ́n rí mi lósì gẹ́gẹ́ bí ọmọ Madam. Inú èmi náà ń dùn, ayọ̀ mi kún wípé mo ti bọ́ sínú ọlá. Wọ́n pè mí níjọ́ kan. Ṣorí èmi tó ń wò yìí. Àti kékeré lọ́wọ́ mi ti jí sówó. In fact, nínú gbogbo ọmọ tí ìyá mi bí, èmi ni mo kọ́kọ́ lówó nù wa. Mo lówó, mo nípò, mo nọ́lá. Àmọ́ ṣá kí ni àǹfààní obìnrin tó lówó lọ́wọ́ tí ò nádé orí? Kí láǹfààní obìnrin tó lówó, tó nórúkọ, tó nípò, tó nọ́lá, tó ní gbogbo nǹkan tí a rí ọmọ kankan fi pè? Ìdí nìyẹn tí mo ṣe wá decide pé tó bá lè jẹ́ ọmọ dáadáa, màá gbà ẹ́ tọwọ́ tẹsẹ̀, màá máa tọ́jú ẹ̀, wàá di ọmọ mi títí tọ́lọ̀ máa fi sọ pé ó yá. Wo ní o, ṣé o rí bó ṣe ń wò mí? I am well over 40. Àtíkè àti makeup ni mo fi ń gbé ojú mi tó ṣe dàbí ẹni pé bóyá mo ṣe yàn wọ́n. Ní tèmi, mo ti gbà ẹ́ tọwọ́ tẹsẹ̀. Àánú wọn ṣe mí gan-an, àánú wọn ṣe mí. Àmọ́ níjọ́ kan, Mọ́mì. Bọ́dé ṣe wà. Kí lè ṣe? Mọ́mì. No, I was only joking. Mọ́mì. I was joking. Mo ṣe rí mi. Mọ́mì. àbí ṣé èmi ni mo pa wọn ni? Ó ti o, ìwọ kọ́ ló pa wọ́n. Àsìkò Ọlọ́run ló tó. Bí wọ́n ṣe kọ́ tí wọ́n nìyẹn.
lóòótọ́ èmi kan ni mo pa wọ́n àsìkò Ọlọ́run ló tó bẹ́ẹ̀ ṣe sọ ṣùgbọ́n mo máa jìyà ikú tí Madam Rotimi kú ọlọ́pàá gbé mi wọ́n fìyà jẹ mi. Ta ló wá yọ ẹ́ nínú ẹ̀? Ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ lọ́ọ̀yà àti dókítà tó jẹ́ kó yá wọn ọlọ́pàá wípé Madam Rotimi pé wọ́n ní heart problem wípé èyí dẹ̀ lè fa shock fún wọn anytime pé tán bá rí anything tó jẹ́ nǹkan ọ̀bẹ̀rù ó lè fa ikú òjijì fún wọn nígbàkúùgbà. Má ṣe o, kọ́lọ́n fọ̀rùn kẹ́ wọn, kọ́lọ́n tẹ́ wọn sáfẹ́fẹ́ rí. ń bá mi ṣe wá rí Madam Rotimi gbogbo ogún tí Madam Rotimi ní pátápátá lọ́ọ̀yà jẹ́ kó yé mi wípé àwọn ọmọ aláìní àwọn náà fi gbogbo ẹ̀tọ́ rẹ̀ fún tẹ́lẹ̀ nínú wíìlì wọn ṣùgbọ́n láti ọjọ́ tán ti mọ̀ mí wọ́n yí wíìlì wọn padà wọ́n fún èmi Adébádélé ní 80%, wọ́n fún lọ́ọ̀yà ní 10%, wọ́n dẹ̀ fún àwọn ọmọ aláìní ìyá aláìní bàbá ní 10%. ṣé wá rí 80% tí Madam Rotimi fún mi ní ọjọ́ náà lọ́hùn màmá òun mà ló di gbogbo ọlá àti ọ̀rọ̀ àti iléeṣẹ́ tẹrí tí mò ń darí ẹ̀ léni. ní ti àwọn tẹ́ rí mi pẹ̀lú ẹ̀ ní ọjọ́ yẹn ìkan péré báyìí ni mo mọ̀ nínú wọn. a jọ kàwé ní University of Ghana ni ó wá rí mi ní títì ó rí mi láàrin ìgboro lákìra ló gba nọ́mbà mi ló mọlé mi. ní àárọ̀ ọjọ́ yẹn ló déédéé pè mí wípé ẹ Bádé o máa lọ sí mbolowa máa lọ sílé o wàhálà kan wà o òun bọ̀ nílé mi kí n lé àwọn security mi kúrò torí òun kó àwọn nǹkan kan bọ̀ tóun fẹ́ kẹ́nìbọ̀dì rí pé kí mo sáré mo kúrò lọ́fíìsì ìjọ yẹn mo sáré lọ sílé. nígbà tó kó àwọn nǹkan náà dé bó ṣe kó sílẹ̀ tèmi náà ṣe ń wò tẹ́rù bà mí lẹ́yìn náà wọlé ni mò ń béèrè gbà kí ni gbogbo eléyìí bó ṣe fẹ́ máa ṣàlàyé fún mi àwọn ìdí nǹkan tó kó lẹ̀ òun lẹ́yìn wọlé lẹ bá wa lẹ́nu ẹ̀. mi ò kí ń ṣọ̀lẹ o mi ò kí ń mú nǹkan ní nǹkan mọ́ tèmi. á dáa fún ẹ torí mo mọ̀ pé o sọ gbogbo tinú ẹ̀ fún mi o ò ní pàdé àgbàkọ gbogbo nǹkan tọ́nà bá wá ṣe fún èyí tó mí àti tí ò ní Ọlọ́run ìfọwọ́ bàjẹ́ kan wàá wá jẹ́ kí ní pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ní agbára Ọlọ́run o ò ní mórí ṣáfú sórí ọlá yí pé o ò fi ọ̀rọ̀ sínú bá mi sọ̀rọ̀ lẹ́nu yìí olóma ayé kémi náà sọ bí èmi náà ṣe jẹ́ fún ẹ torí pé òkàn rí mi ní òmò bí mo ṣe jẹ́ ṣoré mi tó ń wò yìí èmi tó ń wò yìí Ọlọ́run ọba yìí nìkan ló aláforíjì ló lè foríjì mi kí Ọlọ́run kó dárí ẹ̀ṣẹ̀ mi jì mí torí babalẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni mí mo dá ẹ̀ṣẹ̀ tí n bá rí ilé kan bóyá ilé yẹn ń kú ṣọ́ṣọ́ṣọ́ ó ń dùn téèyàn kan bá jáde láti inú yẹn tó bá wá bá mi pé wọ́n fìyà jẹun mi ì fẹ́ mọ irú ìyà tán fi jẹ mo ṣetán láti gbìjẹ ilé yẹn máa rí pé mo tù kanlẹ̀ tàbí mo ríyàn méjì tẹ́nìkan sáré wá bá mi tó sunkún wá bá mi wípé ẹnìkejì yẹn fìyà jẹun mi ì béèrè ẹjọ́ o mo ti dá sẹ̀ríyà fẹ́ nìyẹn ni kò ń ṣe sẹ̀ríyà kékeré nítorí bó ṣe ń wò mí mo máa bá wọn àgbà rìn mo bá àgbà rìn kì í ṣe àgbà ọjọ́ orí o àgbà nínú àgbà tó jẹ́ pé tó ní nǹkan tó ń pè ní ògùn mo bá wọn rìn tó jẹ́ pé bíbẹ́ jẹ̀bẹ́ ògùn bó ṣe ń wò mí mo ní àjẹsára tó jẹ́ pé kò sí irú nǹkan tó lè dàkọ mí máa gbọ́n dànù kò sí àyà mi kì í ṣùgbọ́n mo ti wá gbàgbé pé atakóró wọnú àdó ní ọ̀rọ̀ mi kò lè mọ́ ọmọ inú ẹ̀ wọ̀ nígbà tí mo fẹ́ máa kó ẹ̀san ẹ̀ṣẹ̀ mi tí mo ti dàgbà tí mi ò nírètí kankan lọ́dọ̀ Ọlọ́run tó yẹ pé kò sí pé bóyá mo tún máa bí ọmọ mọ́ mo ní ọmọ 3 ló fún ìṣọ́lẹ̀ ló kú lọ́wọ́ mi lẹ́ẹ̀kan níjọ́ kan ṣo ṣé pé mo ti ń kẹsàn ìyá mi
kò wá sí nǹkan kan fún mi mọ́ tí mo ti ń rìn gbére máa ṣàjẹun ẹni tí ó bá ṣáà ti kú rè ti ṣáṣìwà fún máa fi nǹkan sẹ́nu mo wá wá àwọn tó máa ń gbà mí pé kó bá yàn ṣiṣẹ́ ni mo bá pàdé ẹni tó mú mi wá sọ́dọ̀ ẹ̀ ló bá ní ìwọ̀ kankan ń wá àgbàlagbà tó fẹ́ máa ṣọmọ ọ̀dọ̀ ó ní mo ṣe débí ṣùgbọ́n a rí pé kò sẹ́ni náà tí ò ní tiẹ̀ lára àdúrà ni kò máa bá mi gbà kọ́lọ́run dídùn màrí kò dáríjì mi èmi máa báwọ̀ gbàdúrà wípé ipò tó wà yìí kó má lọ sílẹ̀ kí ọwọ́ ẹ̀ túbọ̀ máa lọ sókè máa bẹ́ mi tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kí n lè rọrùn wọn kọ́lọ́run má fi ẹ̀ṣẹ̀ mi bí mi ní gbogbo ọ̀rọ̀ mi ṣe jẹ́. Mr. Dípò Ọlájídé Ọ̀kànláwọ̀n. Mo mọ̀ porúkọ ẹ̀ tán ni torí mo mọ̀ yìí pé ìwọ nìkan ni ọkùnrin. Jọ explanation wo ló fẹ́ fún mi o tó fẹ́ fi convince mi máa sọ kí n máa gbọ́. Bade, ṣorí kò sí nǹkan tí mo fẹ́ sọ fún ilé ìbàlẹ̀ ni tó lè change mind ẹ̀ àbí tó máa jẹ́ kí ó gbà mí bọ́. Èmi àtàwọn guys tó rí yẹn a kì í ṣọlẹ bẹ́ẹ̀ dẹ̀ ni a kì í ṣe agbanipa àmọ́ ó kọ̀ jẹ́ yìí pé ó kọ́ ní bàbá kan tá a máa ṣiṣẹ́ fún ni tó jẹ́ pé àwọn tó bá jẹ́ ń gbèsè àbí tó wọn àti wọn jọ dá nǹkan pọ̀ àbáwọn tí ó gbọ́ràn sí lẹ́nu tó máa fẹ́ ká bá wọn wí a kò máa ń fi àwọn oríṣẹ́ wọn threatening wọn ni ṣé bí bá ṣe wà yìí bó ṣe ń wé mi àtàwọn guys yẹn a lè pààyàn kódà a lè pa iye dípò àmàpáyàn ṣé wá rí nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ tí mo pè yín ni pé ibi tá a ti lọ ṣiṣẹ́ bàbá yìí máa ń ṣiṣẹ́ bá ṣe ń bọ̀ wọ́n tún wá dàkú ibi tá a ti ń try láti sort our out nǹkan tá a máa gbọ́ láì pé àwọn ọlọ́pàá ń bọ̀ wọn náà dẹ̀ mọ gbogbo bags tá a máa ń pè dání yẹn bí táwọn ọlọ́pàá bá bá lọ́wọ́ wa kí la fẹ́ fi defend ara wa kò sí láńsẹ̀sì bọ́ lọ́wọ́ wa kò sí nǹkan tá a fẹ́ sọ fún wọn but bó ṣe wá sí mi lọ́kàn yìí pé o ti bá mi sọ yìí pé eré abẹ́rẹ́ ló ń gbé nǹkan tó yẹ kí n pè lọ́jọ́ yìí nìyẹn bóyá lè fi ọ̀dọ̀ ẹ búra tílẹ̀ máa fi ṣù Ọlọ́run gbà mí gbọ́ a kì í pààyàn àìdè kì í ṣòlè. Dípò o kì í ṣòlè ẹ kì í ṣòlè I am not yet convinced. Okay, kì í ṣọlẹ̀ ẹ ń báyọ̀ kan ṣiṣẹ́ ni wo múra ẹ look at the way you're dressed. Ó ń bọ̀ nínú ọ́fíìsì nísìn o kó sí hùdì jọ kọ́kọ́ ṣí hùdì orí ẹ̀ yẹn náà. Let's be realistic. You are educated for crying out loud. So kí ló ń bẹ́yàn kan ṣiṣẹ́ fún tẹ́ ló ń threaten èèyàn kan? It doesn't make any sense to me. Bẹ́ẹ̀mi ṣe wá ń sìn mi ò lè gbárù ẹ̀ ń sìn kí ni mo fẹ́ gbà ẹ̀ síṣẹ́. Anything related to ìbọn I don't want it in my sakani torí mi tiẹ̀ mọ òyìnbó tí mo fẹ́ fi qualify ọ̀rọ̀ tó wà lẹ̀. Àwítọ́ ní ẹ̀kí ń ṣọlẹ̀. Bade, o ní láti advice mi mọ́ mi ò kí ń ṣọmọ kékeré mi ò dẹ̀ kí ń ṣe wèé nígbà tó rí mi ò dàrú ọ̀ kí n sọ fún ọmọdé kó má dẹ̀tẹ̀ mo mọ nǹkan tí mo ṣe Bade ṣòro bó ṣe ń wò mí èmi kan ti change mo ti make up mind mi mo dẹ̀ ti change ṣòro anything tó bá ní ṣe pẹ̀lú ìbọn àbí ìwà jàgídíjàgan mi ò rẹ́dí àti ṣe mọ́ mo ti jáwọ́ pátápátá Ọlọ́run máa jẹ mi ò ṣe mọ́. Nísòro ṣé o ṣẹ̀ṣẹ̀ change ní bíbá yìí ni àbò ti change kó tó wá bí. mo ti change láti lè ọkọ̀ fẹ́ yẹ kó mọ̀ pé mo ti change. tó bá yẹ kó o ti actually change kó tó dé bíbá yìí o ò ní wọ́rọ̀ aṣọ tó wọ̀ wá bá mi lọ́fíìsì àwòrán ẹ̀ kó wò mí náà. kò ní ṣẹlẹ̀ mọ́ as from today my change dress me and everything ma okay. ṣòrí tọrọ méjì bá wà tí wọn bá lè bára wọn sùn tọrọ tọjọ wọlé tọjọ rẹ́rìn jáde wọn sùn tọrọ ni but a ti jà ń sìn so a dé lè rẹ́rìn afterwards. ṣé o ti jẹun. no n tẹ́ ti jẹ́ nípa ìbí kí wàá báyìí náà. ilé ló hàn pa ibi tó ti ń ṣiṣẹ́.
ẹ má wà rí máa gbé ẹ lọ jẹ rice alata aládùúgbò mi. Like seriously? Oh. Rice alata kò ṣáà tata ń jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí. Má wọrí tí ọgọ́ bá débẹ̀ ẹ ṣe ká gbé mọ́tò tẹ. Permanent I back my money. O ní mọ́tò. Don't worry, mo ní mọ́tò. Sure. Ìyá máa jẹ ọwọ́ ìlà. Ìyá máa jẹ. Ìyá máa jẹ. Now. Mọ́tò lélẹ̀. Mọ́tò lélẹ̀. Ọjẹ wẹ́rẹ́ oníyẹ. Hello. Abọ́kọ mi. Ọ̀ ìyàwó yín ló ń sọ̀rọ̀ ẹ̀ ní nọ́mbà mi lọ́wọ́ ni. Àbẹ́ ń bí mi náà jà ni. Ẹ̀yin lẹ mọ̀ ẹ́ tẹ́ méjì sọ̀rọ̀ yín dọ́mọ ìyá Hausa. Ọlọ́run bá yín pa bẹ́ẹ̀. Anyway, ó ní kí n sọ fún yín pé mo bímọ láàárọ̀ yìí ni o. Ẹ ṣe àwa okay. Ọkùnrin ni mo bí kí lè expect. Akọ́lò gidan bí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fẹ́ kẹ́ wá o. Ẹ ní láti wá o. And then luckily for us now, ọjọ́ ìkómọ yẹn náà ní ọjọ́ birthday ẹ̀gbọ́n yín. So àṣepọ̀ ni. Ẹ gẹ́ tàbí ẹ ṣe tẹ́ bá ń bọ̀ ẹ má gbàgbé o. Ẹ mú wá fún yọ lọ́mọ kẹ̀dẹ̀ mú gift wá fẹ́ gbọ́n yín ló bá tán. Ẹ ṣe ẹ take care. I'm my expect yín. All right, bye. I'm okay, how are you? Okay. I'm boss. Abọ́kọ mi. Ani. Uncle Badi, of course. Ọmọbìnrin yóò lọ́rọ̀ gbọ́ ṣá. Ó lọ́rọ̀ gbọ́ mo ní mi ò lẹ́bi. Ìwọ ni kò gbàgbára alẹ̀ kó fún rẹ̀ ń sùúrù. Wọ́n sọ pé àwọn ò bínú mọ́. Kó má bínú pé kí n bẹ́ àwọn bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé kó má bínú sáwọn ọmọ. Wọ́n ní kó má bínú báyọ̀ kọ́ mi. Ìyẹn bá dé. Tọmọ tó lágídí bíi wèrè. Ibo ara wọn ti rò. As a matter of fact, tó sọ pé àwọn ń bọ̀ ń lé wa pé àwọn fẹ́ wá apologize fún ẹ. Kò sí wàhálà bá ti lè wá bẹ̀ mí mo máa dáríjì ọmọ mi náà ni kò síbi tí mo lè ti sí I just don't like the fact that it is. Ìwọ náà ṣe bí àgbà ọmọ kékeré ni wọ́n. Ọmọ mi dà. Àwọn náà sì wá gbé tí wọ́n náà fẹ́ tẹ̀ǹtì. Oh, okay, good. Let me go and see my child there where you just... So child ló wà more important than saving. Of course, you know how important but the over. Ọmọ yẹn ṣe kókó yìí. Bàbá bébí ó ṣì ń kún ẹ. Ẹ ṣe yẹ o, ẹ ṣe yẹ ṣe ẹ ṣe yẹ gan-an ṣé kò tẹ́ ṣe fún mi ní ẹ̀dá ẹ kẹ̀lé máa wò kó tó ṣe yẹ lánàá yẹn wọ́n fẹ́ sọmọ olórúkọ mo ní rárá o ẹ má ti sọmọ olórúkọ bàbá ọkọ mi ń bọ̀ tẹ́kọ̀ọ́ náà máa mú orúkọ tiwọn wá ẹ̀ wá àti gbóúnjẹ léde gbóúnjẹ ló bàjẹ́. Ẹ má bínú sí mi ẹ má bínú mo actually lọ síbi iṣẹ́ ni so bí mo ṣe kúrò níbi iṣẹ́ mo wá lọ gift tí mo fẹ́ mú wá fún bọ̀dá Dayọ̀ ẹni tó ń bá mi ṣe lọ́wọ́ kò tètè parí ẹ̀ so bó ṣe deliver ẹ̀ láàárọ̀ ẹ̀ òun ni mo ní kí n tètè máa bọ̀ nítorí mo kí bọ̀dá Dayọ̀ máa bínú sí mi ni. irọ́ ẹ máa fẹ́ mi lówó o. Ìyẹn ti di dandan bọ̀dá mi Dayọ̀ ńkọ́ ṣé wọn bínú sí mi mọ́. Kò ní choice mo ti bá sọ̀rọ̀ ó ti dárí. Kí wàá ní orúkọ ọmọ. Orúkọ ọmọ pọ̀ ò pẹ́ jẹ́ sọ díẹ̀ fún yín Adébọ́láńlé Adébádélé Adélájà Olúwagbénga. That's very nice. Adébádélé yẹn jẹ́ Adébádélé Junior. Yes o. And Adélájà yẹn pé ó parí ìjà láàrin mi àtẹ̀gbọ́n mi. Mo like ẹ bá mi pe ẹ̀gbọ́n mi síta.
ṣé ẹni wọlé ni. mo ní láti ṣe dọ̀bálẹ̀ kí n rá bàbá kí n bẹ̀gbọ́n mi kí inú mi lè dùn pé wọ́n ti dáríjì mi ẹ bá ń pè wọ́n wá. ti dáríjì mo fọ ti dáríjì mi kò ní choice. ẹ ṣe gan-an. Bade, Alpha. wà á wo ẹni mo rí orí. ọmọ dá mi dá yọ ẹ ká sọ. ẹ má bínú sí mi ẹ jọ torí ọjọ́ ẹ dìde ẹ má kì í. ìwọ náà kì í ṣọmọ bẹ́ẹ̀ sọ it's all over ó ti tán okay. It's alright ẹ ṣe gan ẹ kí wá tó lè mo ti ṣàlàyé fún ìyàwó yín wípé gift tí mo fẹ́ mú wá fún yín àwọn tó ń bá mi ṣe lọ́wọ́ àwọn náà tètè ṣe náà tètè parí ẹ̀ so nǹkan tó actually dá mi dúró nìyẹn wọ́n ṣe deliver ẹ̀ lẹ́nìí ó ní mò ń bọ̀ bí mo ṣe ṣàlàyé fáwọn náà kínú mi lè mọ̀ wípé ẹ ti dáríjì mú láti gbé gift yẹn fẹ́ gbọ́dọ̀ gbà lọ́wọ́ mi bọ́dá Dayọ̀. why not kò sí nǹkan tó gbé wá tí mi ò ní gbà lọ́wọ́ ẹ tí mi ò bá gbà á jẹ́ pé mo ṣì ń bínú ni tí mo ò bá wá gbà lọ́wọ́ ẹ káyé mi bàjẹ́ ẹ̀gbọ́n mi ní káyé àwọn bàjẹ́ táwọn bá gbà bó dẹ̀ ṣe máa rí ilẹ̀ jẹ́ sáyé ẹ jẹ́ máa gbé wa. bọ́dá Dayọ̀. ṣé wà yẹn kó tó yẹ bó ṣe pẹ́. no bọ́dá Dayọ̀ no ẹ tún bí kí n lè mọ̀ pé actually like. this is so good bí àwọn aago ẹlẹ́pọ̀n yẹn ló máa lọ́jọ́ sí mi ò fẹ́ sọ̀rọ̀ ẹ́ aago ẹlẹ́pọ̀n yẹn ló máa jẹ́ wow. Kéye ga o. This packaging is. Kí bẹ́ẹ̀ tètè mi gan tètè. It's out of it. I'm telling you, you know. That's on there. What is this? Aago ẹlẹ́pọ̀n nìkan kọ́. Mo sí ẹlẹ́pọ̀n lélẹ̀. Dáyà àbí kí náà ti ń porúkọ ẹ̀. Mo ń pè ẹni bọ̀dà inú tiẹ̀ náà dùn. Mo ń dọ̀bálẹ̀ ìwọ náà ṣapá gẹ́gẹ́ bá. Mo ti dáríjì ẹ̀ it's all over. Over nìkan kọ́. Kò tí over láàrin èmi àti ẹ̀. Kò dẹ̀ lè láyé over. Ṣòro bí àwọn lè dáríjì ẹ̀ ni. Ìgbọ́ olóṣì olè àgbàjà má ṣàǹfààní èèyàn ni. Sórí pósí ni mo gbé wá fún ẹ. O dẹ̀ ní chọ́ọ̀sì ó dé sí ní káyé ẹ bàjẹ́ tó bá gbà. Sórí ó gbà ayé ẹ̀ dẹ̀ máa bàjẹ́ ni. Èmi ni mo sọ. Sórí pé mi àtàwọn ọ̀rẹ́ mi sórí pé adá àǹkárá ni. Àǹkárá tó kú ẹ̀ ni. Mo sísà dẹ̀ máa fi sí ẹ̀ nìyẹn. Àǹtí ẹ̀yin kàn ń taka ni kò sí bẹ́ẹ̀ ṣe lè taka yẹn tó nǹkan tí máa fi sín èmi ni mo sì máa pa gbẹ̀yìn ṣé o jẹ́ kí wọ́n sọ fún ẹ nígbà tó bá kú tán tán tún sí ẹ́ ṣé o tẹ́mi gan bá wá kú ayé yìí kò ní gba èmi àti ẹ ṣé orí ọ̀run yẹn kò ní gba èmi àti orí ọ̀rọ̀ èmi àti ẹ ó ti di kóńkó jábele kálukú ń ṣe tiẹ̀ ni wàá gbà báyìí èmi gan gbà báyìí ni ìwọ olóṣè máa ṣàǹfààní ẹ̀yin ọ̀rẹ́ mi let's get out of here. But this is not fair. Kò dáa o. Are you trying to kill me? Kí lè bí mi ní nǹkan tó wà lẹ́yìn sí yìí? Níbo ni mo ti gbóòórùn ọ̀pọ̀ bí ẹ ti gbọ́dọ̀ sọ fún mi? Ṣé ẹ fi mi pé mo invite ọmọ ìjà ẹ̀ àbí ọ̀pọ̀ láti kọ́bẹ̀rẹ̀ sí mi kó mọ́ wa? Kí ló dé àbí ni mo ṣe? Shut up! Shut your mouth! Shut up! Get yourself! Ṣé mo bẹ̀rẹ̀ sẹ́ni? Ṣé mo ní kọ́ wá ní gbèyàn? Tí ó bá ṣe pé òpònú arẹwà, tí ó bá gbé pósí olórí burúkú kan wá, tó ti tó máa sí tó bá kú ní as a gift. Ṣé o fẹ́ gbọ́ tọrọ? Ọjọ́ tí mo bá tún fi ojú kan. Ọjọ́ tí mi ò bá tún fi ojú kan nínú ilé tó lè jẹ́ pé ìpàṣẹ ẹni fún wọn nílé. I swear to God will make you will regret knowing me. Ẹjọ́ tí yóò lọ́rùn kí lè bí mi báyìí sí? Kí lè bí mi? Nígbà wo invite àbúrò ọkọ mi sí mi kó wọn? Ṣé ẹ ló ti jẹ́ ìdílé fẹ́ pa mí ni? Ní ṣé tí ìyàwó wọlé sí tí ó lè gbẹ àárẹ̀ èmi ètò ògúnrégé tí yóò já láti sọ mi? A sọ pé èèyàn bí lórí olúwẹ̀ èèyàn tún já láti méjì méjì ó tún di wàhálà ẹ má pa mí o kí ẹ̀kọ́ má pa mí o. Ìyá ṣe rí olórí burúkú ọmọ tẹgbẹ́ sílé tẹ̀ ń pè lọ́mọ máa ṣàǹfààní olórí burúkú yẹn bá mi kìlọ̀ fún dáadáa ẹ pé kẹ́kì nílò ibi tó ti ń gbọ́ nǹkan kan gbọ́dọ̀ ṣọ́kọ́ tèmi o tí nǹkan bá ṣe Dayọ̀ mi ẹ wo máa fa gbójójú gbì. ọmọ mi nǹkan tó bá ṣẹlẹ̀ ni kò sọ báwo lè pariwo ṣàlàyé nǹkan tó bá ṣẹlẹ̀ fún mi kí n gbọ́. ta lọmọ yín inú ta lọmọ yín ṣé ẹ tí ì gbọ́ ni àbí ẹ gbọ́ mi kankan pé yíbo ni mi níbo láti tán èmi ò kí ṣọmọ yín o yẹgbẹ́ mọ yọmọ tóbi I'm not your child. ó dẹ̀ á má bínú nǹkan tó bá ṣẹlẹ̀ ni kò sọ torí bọ̀ kàn tí ẹ ṣe ń wọlé tó kàn tí ẹ ń pariwo bí ẹyẹ ẹ̀bẹ́ka yẹn kò yé mi sí ṣàlàyé nǹkan tó bá dé màá ṣàlàyé fún yín tó ìmọ̀ palábòsí ni yín bẹ́ẹ̀ ṣe máa tẹ́wọ́ bí ẹni pé ìmọ̀kan tó ṣẹlẹ̀ múlẹ̀ mọ́ pé ìmọ̀kan tó ṣẹlẹ̀ àmú èmi àtẹ̀yìn lọ́rùn yóò nírú mi níyà lé ni. mo ti gbọ́ nǹkan tó bá wù ní kẹ́ ẹ sọ èmi àtẹ̀yìn lọ́rùn màá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún yín torí lẹ́yìn ìgbà tí bá ṣàlàyé tán mo máa jà
méjèèjì ni mo kó wá nírọ̀lẹ́ yìí ṣọ́ mi yé yín ẹ kìlọ̀ fún ọmọ wèrè yẹn nítorí bó ṣe wà mi ò mọ̀ rí nígbà tí mo máa rọ́kọ mi mo ò jọ rí wọn papọ̀ èmi àtọkọ mi jọ ríra wa ni a dẹ̀ nífẹ̀ẹ́ ara wa la fẹ́ra wa sílé ọlọ́run ṣàmì sí ni mo lóyún ọkọ mi ò tó lọ́wọ́ ẹbí rí àtọ́jú tí mo ti mọ̀ ọmọkùnrin jẹ́jẹ́ ló máa ń lọ ọmọ gidi èmi yìí ni adarú túrútúlẹ̀ ni mo bá bẹ̀rẹ̀ sí ń tọ́ lọ́wọ́ ẹbí o a bá bímọ ni mo bá pè wọ́n pé ẹ wá a máa bímọ ẹ wá bá a ṣèkó mọ ọjọ́ kò mọ tó jọjọ bẹ́ẹ̀sì ẹ̀gbọ́n yín a ṣàdákẹ́ wà ń bẹ̀ bí ìyàwó gidi nǹkan tí mo rò pé mò ń ṣe nìyẹn o lọ́mọkùnrin yìí burúkú yẹn Ọlọ́run ní kó má wà lọ́jọ́ kò mọ torí kò tá à ń sọ ìkọlà bá máa sọ ló bá dé lọ́jọ́ kejì kò mọ pẹ̀lú àwọn wèrè tó kójọ tọ́jọ́ dáǹkó èèyàn bọ́ àwọn èèyàn gidi mo nǹkan tẹ̀ ṣì dé mo tẹ̀ ṣì kọ́ ṣe wọ́n lálejò ẹ wọlé bàbá ọkọ mi ló bá lóun ní gift fọkọ mi ló bá gbé kinní ọ̀jáde ló bá di pósí ẹ̀yin náà ṣe pósí ṣó make sense. ó ti ẹ̀dá ọkọ mi káàbọ̀ ẹ wá. arábìnrin yìí ló wọlé wá ló kàn ń pariwo ló kàn ń hólóhóló ní pé pípẹ́ sí o ẹ̀yìn ọkọ òun bímọ ọkọ òun ṣe báde ó wá gbé gift wá fún ọkọ òun ó wá jẹ́ pósí ló wà ń bẹ̀ nígbà báwo ló ṣe jẹ́. Mama, lórí ọ̀rọ̀ Dayọ̀ àti arábìnrin, I don't have anything to say. One, come back here. Where do you think you're going? No, níbo ló rò pé ò ń lọ. So ajá ló ń gbọ́n bíbá ayé àbí ló ṣe fẹ́ máa lọ. Eléyìí tí mo fi ń gbé ẹ̀bọ̀dà yìí, àpọ́nlé ni mọ́lá, Haúsá làwùsá ń jẹ́. Bàdé lórúkọ èmi ò mìíràn area, I don't know you. Jọ́mi, sọ́ni bó ṣe wáyé. Tó o bá ṣàlàyé nǹkan tọkọ mi ṣe fún ẹ, tó fi wá wúrúwà wèrè tó wù nílé wa yẹ, ibi báyìí máa gbóná mímì àti ẹni. Àwọn sí ọmọ nǹkan tá a jọ sà, tá a jọ rà lọ́wọ́ ara wọn máa bèè pé kí ló dé. Má já gbogbo lẹ́rù ni. Òbí sùúrù la máa fi ṣe ò lè fi wàhálà àdúgbò ò lè fi ṣe. Ṣọ́nà pé orí ẹ̀ ló ti wá bá. Mo ti wá ní sùúrù. Ilé ìdílé náà ló ti wá bá ká tó ṣe wèrè. Àdìkò ní sùúrù. Ó yẹ kó yẹ kó bí ẹyẹ bẹ́ẹ̀ yẹ bákà ní sùúrù náà. Sórí ìwọ náà mọ̀ mí ó mọ̀ mí lánàá kì í ṣe ni ó mọ̀ kí mi ò gbádùn sórí bó mọ̀ kó gbé ti Dublin kó gbé sọ̀kalẹ̀ kó gbé tọmọ Ìgbò ẹ̀wọ̀ èmi gan jẹ́wọ́ fún ẹ pé Yorùbá tèmi gan ò gbádùn jọ kí ló gbé tó ń gbé wèrè tó pè lọ́kọ tó gbé sílé ṣé o mọ̀ pé orí ẹ̀ pé mo ti sọ mo dẹ̀ ṣe tuntun sọ èmi ni mo máa pa tí mi ò bá pa mi ò ní jẹ́yìn lẹ́yìn ẹ̀ ó fẹ́ gbọ́ ni màá dẹ̀ jẹ́ kó yí ẹ lẹ́ni ṣòro ọkọ wèrè tí wọ́n gbé sílé yẹn ǹjẹ́ ìwọ mọ̀ wípé òun ló pa ìyá wa ìyá tó da ẹ̀jẹ̀ léèmí àti dájọ́ ẹ lórí olùwọ́ náà la ẹnu ó ha ẹlẹ́nu má jẹ́ kó tún yà ẹlẹ́nu sórí bó ṣe tún wá pa tán ó ṣe ojú mi kì í ṣe pé wọ́n sọ fún mi ọwọ́ mi méjèèjì báyìí òun ni ìyá wa dákẹ́ sí. Ẹgbẹ́ wa lórí tí a wá ṣe báyìí sùn. Kí ló ṣe yín ìbádé ni? Kí ló ṣe yín? Má? Èmi ni. Kí ló ṣẹlẹ̀? Mami, bó ṣe tún wá dákẹ́ tán Dayọ̀ tún dúró níbẹ̀ Dayọ̀ tún lọ pe ọlọ́pàá pé kán wá mú èmi pé torí pọ́wọ́ mi ni ìyá dákẹ́ sí pé so èmi ni mo pa màmí. Dayọ̀ ó rán mi lọ sí ilé ẹjọ́ dá ẹ̀wọ̀n gbére fún mi tí ò bá ṣe torí ìjọba tuntun tó dá mi sílẹ̀ I won't be in this house today. Àwa wí tán ó wá ń lé fùrù kọ̀ọ̀kan níwọ̀ ọmọ Ìgbò kan pé kọ́run kan kó sọ̀kalẹ̀ torí tiẹ̀. Jẹ́ kí n wá sọ fún ẹ o mi ò tí ì lè dáríjì Dayọ̀ mi ò dẹ̀ ní dẹ̀yìn lẹ́yìn ẹ̀ ṣé ti ìyá mi tó pa òun ni kí n roni àbí torí ti ìyà tí mo jẹ àbí torí ti ẹ̀wọ̀n tí mo lọ wàláhì tàlá mi ò lè dáríjì rárá kó fòsànlẹ̀ kó kú lẹ́nìí èmi ni mo pa kí mọ́tò pa lọ́la èmi ni mo pa máa sàsí Dayọ̀ títí Dayọ̀ máa fi kú ni èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Sọ̀rí gbọ́ bí báyìí sọ̀rí àmọ́ ní faró yarọ́. Ṣé ìwọ náà ti gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ báyìí? Ṣé o lè máa lọ báyìí?
ẹ ṣáà ti járun sórí náà ẹ ti gbé orun ara yín ó yá máa lọ ó ti yá máa lọ mo fẹ́ tilẹ̀kùn máa lọ wọ́ ò ní ṣe bẹ́ẹ̀ o ò ní faró yàrá ìlú òní ìgbà fẹ́ kó faró yàrá ṣó ti gbọ́ Dayọ̀. Where are you coming from? What are you for? Ó lè dáhùn ni. Ìwọ ọmọkùnrin yìí ṣé kò sí nǹkan mi bẹ́ẹ̀? Mo fi Ọlọ́run bẹ̀ o mo fi ẹlẹ́dàá mo fi bẹ̀ lọ́sàn rọra fi mí sílẹ̀ tó bá fẹ́ tẹ́ o. Tèmi ò bá fẹ́ tẹ́. Are you alright? Mo rí ẹni tó park mọ́tò sí níwájú ilé ńbẹ̀ yẹn tó lè jáde láti inú ilé yẹn mo dẹ̀ ń bí ẹ pé kí nìkan tó lọ sí ẹ̀bẹ̀ ó sọ fún mi pé tí mi ò bá fẹ́ tẹ́. Are you alright? Good. Bóyá àwọn ọlọ́kọ bóyá èmi ni wàá ṣàlàyé fún mi. Ṣé o ní ojú tí mo dì yìí wà nílé yẹn lọ pack your things and leave my house. Okay. Bulolo, where are you going? Okay, isi aduro game. Meaning? You are a fool. Really? Yes. Give me phone in Ulie. Look at the way you said it. Catch like the boss. Wo? Ilé tó ti rí mi yẹn. Tó bá mọ̀, wọ́n ní wákàtí àti ọ̀wọ̀ yìí. Ilé àbúrò ẹ̀ bá dé nìyẹn. Do you get? Bí mi lọ dé ṣe ń bọ̀ báyìí mo ti rò pé kí ni next line of action báyìí. Mo dẹ̀ wá rí pé I just have to get in here, pack my things and leave this house. Ó ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́gbẹ̀ẹ́dẹ́ ni. Yeah, but kí n tó lọ o, one thing. Ṣọ́dọ̀ ọmọ tí mo bí fún ẹ yẹn, mo máa gbé dání lọ. Because mi ò ní gbà kí èpè tó ń jàrọ̀ ìrìn lórí ẹ yìí kó bà lórí èmi àbọ̀mọ tí mo bí fún ẹ. Torí ẹ pé ṣá, ṣé o gbádùn? O ti kọ́ ẹ sí mi àbí? Bàdé ti kọ́ ẹ sí mi. Mo ti rò náà. Mo ti wò pé irú hatred wo ló lè wà láàrin ọmọ ìyá méjì. Débi pé àbúrò hate ẹgbẹ́ tó sọ pé òun máa pa. Dayọ̀, you killed your mother. Ìwọ ló pa ìyá ẹ̀. Ṣé o gbádùn? Ṣé mi gbádùn? Mo gbádùn. Ìwọ ni kò tẹ́tí ẹ̀ sílẹ̀ kó gbéyàwó ọ̀rọ̀. Sori, èmi kan ti in fact ó ti ń baffle me for some time now pé ìwọ tí mo mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ you don't have anything. Like you were practically living from hand to mouth. Nígbà tí mo wà ní Dublin, èmi ni mo send owó sí ẹ ìpè kò fi gbalẹ̀. All of a sudden, from nowhere, ìyá yín kú, kò pẹ́ ló sọ pé orí contract. From the contract, anything like boom, just like that, be magic. Okay. I'm ready to listen to explanation. Biko, di mo ma. Biko. Wa mezioku. Kí ló fi yà yín ṣe? You can't talk. Like the cat got your tongue. Ó ṣẹ̀ṣẹ̀ dá mi lójú sí pé ó fi yà yín ṣògùn owó ni. So I'm right. Ìwọ bọ̀bọ̀ ìdájú. Ọ̀dájú ọmọ ni ẹ́. Ṣé mo lè ṣe rí mi báyìí? Like you see me now, I am going in there, I am leaving this house for good. Tí bá ti bá kẹrù mi, I am going for don't even try it. Má try láti dá mi dúró. Àìjẹ́ bẹ́ẹ̀. Má jẹ́ kó yé wípé àdóòwèrè pọ́nbélé ni mí. You are a dead man. Daniel. Mr. Abade ni mo béèrè. Ṣé ẹ sọ fún ọkẹ tó wáṣá? Ẹ rántí mi ni. Èmi ò mọ̀ yín o. Èmi ni mo ní block industry tó wà down the street. Okay, ẹ ṣe yan, àlàmú yín ṣe yan, ẹ ra pẹ̀lẹ́. Ẹ ra ta. Àmọ́ mi. Wọ́n ní wọ́n béèrè ọ̀gá. Màá dá wọn lóhùn, ẹ rọra o. Bá mi ra kíní tó bá mi rà lánàá yẹn. 2. Ẹ láìkí ẹ. Máa bẹ̀rẹ̀ ẹjọ́. Màmá o. Ẹ ra àwọn ẹ̀gbọ́n. Ẹ ṣeun. Má pẹ́jọ o. Ẹ ǹlẹ́ o, bàbá ọkọ rẹ̀. Báwo ni nǹkan? Ẹ ǹlẹ́. Ṣé ẹ sọ fún pé ń bọ̀ mí lẹ́nu?
torí kò jẹ́ kò sọ fún apálejò kankan wà ń bọ̀ ó dà kò burú ẹ jẹ́ kí n bá yín fi wọ́n àbí. mọ́mí ẹ rántí ojú yìí. mi ò rántí o. ẹ rántí ọmọkùnrin kan tó wá bá yín lọ́jọ́ tó ti pẹ́ díẹ̀ báyìí pé kẹjọ kẹṣàánú. Dayọ̀ ó tún padà wá ni. mo padà wá bẹ́ẹ̀ ṣe ní kí n padà wá mo tún padà wá mọ́. ṣé ò dẹ̀ ro kínní dáadáa nǹkan tó fẹ́ ṣe ṣé ò rò dáadáa mo ní kó lọ rò ó dáadáa kó wá fún mi lésì. mọ́mí mo ti rò ṣẹ́ni tí nǹkan mi bá wà lẹ́yìn rò mo ti ṣe ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. o fẹ́ ní owó ìṣá kò sí wàhálà èmi á mú ẹ lọ síbi tí mo fẹ́ mú ẹ lọ àmọ́ kí n tó mú ẹ lọ jẹ́ kí n là kó yí ẹ o ṣé o mọ̀ yìí pé ọwọ́ èṣù láti fẹ́ gba nǹkan yìí èṣù òde lè fúnyàn ní nǹkan kó má gba nǹkan tó ní agbára lọ́wọ́ èèyàn ṣé o mọ̀ bẹ́ẹ̀. ẹ o gbogbo nǹkan yòówù tí o bá jẹ mo ti ṣe tán ẹ ṣàánú mi ẹ jẹ́ kí mi náà jẹ èèyàn mo fẹ́ jẹ èèyàn mo fẹ́ lówó ẹ ṣàánú mi. ní àkọ́kọ́ tá a bá débẹ̀ tán bá bẹ́ẹ̀ béèrè ó lè pé ó dà wá ní owó ṣùgbọ́n iye ọdún báyìí ló máa lò láyé ó lè sọ bẹ́ẹ̀ tàbí kó sọ pé kó lọ mú bàbá ẹ̀ wá tàbí kó lọ mú ìyá ẹ̀ wá tàbí kó lọ mú ẹ̀jẹ̀ tó yẹ pé ó máa dùn ẹ́ ó lè pé kó lọ mú wá báwo ló ṣe wá fẹ́ ṣe sí. màmí màá ṣáà lówó. wàá ní owó wàá ní owó tó jẹ́ pé ó máa yarọ gan pàápàá ó dẹ̀ wà ní owó. ó ti parí gbogbo nǹkan yòówù tó bá fẹ́ béèrè kó bí mi mo ṣe tán. kò sí wàhálà tó bá di níwòye ọ̀la padà wá màá mú ẹ lọ síbi tí mo fẹ́ mú ẹ lọ èmi náà kàn ní máa ṣe fún ẹ màá mú ẹ lọ sọ́dọ̀ èèyàn tó máa ṣe fún ẹ wàá dẹ̀ ní owó yìí àmọ́ wàá jẹ́ kí òbí ẹ kó gbó báyìí o. òbí àgbo kódà máa forógbó kun. ó mọ nǹkan tí mò ń sọ fún ẹ ṣá orógbó bíi báwo. òbí. mo ní wàá jẹ́ kí owó ẹ kó pọ̀ kó lọ́rìn. a pọ̀ kò sí wàhálà. màá gbọ́ owó o. kò sí wàhálà gbogbo owó bá ṣe máa jẹ́ máa wà kàn. irọ́ o kò ń ṣìgbà tó bá ní owó o ṣọ̀rọ̀ pé téèyàn bá máa ẹni tó bá dà mí síwájú á tẹ̀lẹ̀ tútù tó bá ń bọ̀ lọ́la mú wá fún mi tó bá ti níwòye ọ̀la kó máa mú ẹ lọ tó bá ti ṣe tán máa mú ẹ lọ kò sí wàhálà ṣé o ti gbọ́. ṣùgbọ́n tó bá ń bọ̀ lọ́la kó mú nǹkan bọ̀ fún mi mú nǹkan bọ̀ fún mi. ẹ ní dáhùn. ìwọ ni kújọ mẹ́ta báwo ló ṣe mọ̀ pé mò ń gbé ń bì. àṣẹyìn ni. ní kí nìyẹn. ẹ̀yin lẹ sọ fún Badé pé èmi ni mo pa ìyá mi ẹ̀yin lẹ sọ fún Badé pé èmi ni mo fi ìyá mi ṣògùn owó àbí. ojú ẹlẹ́dẹ̀ẹ́ tọ̀ mi ì sọ kankan ṣé ìwọ pẹ̀lú Badé mọ̀ra yín ni àbí wọ́n ní Badé sọ wípé ẹ̀gbọ́n òun. èmi ni. mi ì sọ kankan fún ọ ojú ẹlẹ́dẹ̀ẹ́ tó a sọ̀rọ̀ débẹ̀ rí pínrín. tiẹ̀ sí wàhálà ká máa dènà pẹ̀lú ẹlẹ́yẹlé ti parí o. mo gbé. ẹ wo kíkẹ́ wọlé. ó yẹ kó o ti mọ̀ pé ẹni tó wá báyìí ẹkùn ni ó yẹ kó mọ̀ pé gbódúgbódú mi ò fìgbà kó túra lẹ̀ mo lè wá ṣe yán bí ọkà ìgbọ́. dúró kájọ sọ́nà àbọ̀ ó lọ ní ọmọ àlè. ilé ìdáná máa ṣe wọn tí ìbá ṣe kébì náà wà bí mo wà lákọ́ màmá ti dòkú báyìí. ó ṣùkú tèmi àti ẹ̀jọ̀ máa mú mi.
ìyá yẹn lágbára lóòótọ́. Mo yìnbọn fún ó gbọ́n dànù lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. Tó bá gbọ́gbọ́n kí n bọ́ márùn-ún ọgbọ́n mi wá tá máa dá. Nítorí tí kò bá kú, then I am not safe. We will find out. Bádé àbọ̀rọ̀ mi yìí. Lóòótọ́ mi ìṣògùn kà mọ́. Àmọ́ mi ìwà lè tó pé mi ìṣògùn kà mọ́ kí n wá rí ẹni tó ń bọ́ mi kí n wá ní kó ń tọ̀hún kú lójú ẹ̀mí mi kò lè ṣeé ṣe o. Sórí ìmọ̀ràn tèmi, bá ní kó jẹ́ kí mi àti ẹ ká sọwọ́ pọ̀ ká pa ẹ̀gbọ́n ẹ̀ kó lè jẹ́ kó ráyé gbé. Bẹ́ẹ̀ ni. Mọ́mì, ẹ má da ọ̀rọ̀ yìí papọ̀. Pa Dayọ̀ ẹ̀gbọ́n mi mà ni. Bóyá ọ̀rọ̀ yóò yé yín dáadáa, ìyá kan náà bàbá kan náà mà ló bí mi àti ẹ̀. Gbogbo kókó jábele tí mò ń ṣe yìí bí kí kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. À ń jà bí ká kọ́kọ́ o tí mò ń lérí pé máa pa máa ṣe kinní kan mi ò lè pa. Mo kàn mọ́ ní lára ni ìpè kí n pàdé ẹ̀ bí kí n pàdé ẹ̀ lọ́n bí kí n bàjà bí kò má lè nísinmi torí pé ó pàyà mi tí ò dénú mi tó sì ń bí mi ní lójoojúmọ́. Mo kàn fẹ́ kó rí èsì nǹkan tó ń ṣe ni kó rí pé inú ń bí mi ni. Ẹ má jà pa irọ́ wa ó nìkan lè jẹ kan ṣo tó kù tí mo ní. Gbadé jẹ́ kọ́rọ̀ mi yí ẹ ẹni tó wò ṣùṣùṣùṣù tó pàyà tó bí lọ́mọ tó jẹ́ pé ìyá àwọ̀ àti ẹ̀ tó rán lọ sọ́run alákejì ó dà ta ló túkù tí ò tún lè pa. Wọ́n dẹ̀ sọ pé ẹni tó bá yáwọ́ báyìí òun lògùn gbé o. Má jẹ́ káwọ̀ ọ̀rọ̀ yín ràn o, má jẹ́ àwòrán o. O mọ̀ yí pé níjọ́ tí mo sọ fún ẹ pé ó wá bí yẹn mi máa sọ̀rọ̀ fún ẹ délẹ̀ mà ní torí pé mi fẹ́ káyé ẹ̀já ni. Níjọ́ tó wá síbi wo gangan ló wá tó fẹ́ pa ọ̀tá ẹ̀. Ọ̀rọ̀ òtútù tí mo sọ fún tí mo fohùn wóhun tí mo fọ̀rọ̀ wọ́rọ̀ fún òun jẹ́ kí inú ẹ̀ tún kó máa lọ. Ṣé bó ṣe wá fẹ́ yíṣdà padà báyìí bí mo ṣe rí ìbọn lẹ́yìn ìṣòkòtò ẹni bẹ́ẹ̀ ni ìbọn ìwọ wá sọ fún mi tó bá gbé wọ̀ ló bá pàdé lọ́nà nǹkan sọ pé táwọn sọ kọ́ lọ́ba máa sọ ọ̀tẹ̀ àti fi kú ṣẹ̀fà jẹ ìyẹn ló wá sọ pé kó máa wòran má jẹ́ àwòrán o torí pé ẹni tó bá yáwọ́ báyìí lògùn gbé o. Ó yé mi ọ̀rọ̀ ń yé mi àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ má jà pa ẹ̀gbọ́n mi ni ẹ má jẹ́ ń fojú sunkún ẹ̀ irọ́ ẹ jẹ́ kí n ṣe máa pàdé ẹ̀ lórí títì kájọ máa lérí síra wa kí n máa sọ pé máa pa kí n máa ní máa pa ẹ jẹ́ máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ gbogbo pósí tí mo fi ń lọ epo máa kú mọ́mì kò dénú mi ẹ má jẹ́ ń pa ẹ jọ̀ọ́. Tí ẹ yé mi tèmi ni ò yé àmọ́ ìmọ̀ràn tí mo tún fẹ́ gbà ẹ́ sìn ni wípé sọ fún Gàfárù kó má yẹ kí ẹgbẹ́ ìwọ́nu kọ́ńpáǹdì mọ́ kó má tiẹ̀ ṣí géètì fún rárá dípò máa wọnú kọ́ńpáǹdì àbí yẹn tó ń kọ́. Ìyẹn sì dáa ìyẹn dáa ju kápá lọ ṣùgbọ́n ṣẹ́rí bó ṣe ń ṣe mí ẹsẹ̀ ó rẹ̀ mí torí pé ẹlẹ́fẹ́ rí mi ló jẹ́ wọ yàrá yín wá mo fẹ́ lọ sùn ni ẹ ní bínú máa rán yín sẹ́yìn ẹbí mi sọ fún Gàfárù pé ìjọkíjọ ìgbàkígbà mo wà nílé o mi ò sí nílé o òun nìkan ló wà nílé o tí Dayọ̀ bá kanlẹ̀kùn mi kò gbọdọ̀ ṣílẹ̀kùn fún un bó dẹ̀ jẹ́ mi àti ẹ̀ lápàdé títì bá a ṣe ń ṣe yín náà lájọ máa ṣe kò lè pa mí sórí títì. Ó dà máa ṣọ́ra má rìn lóru o jẹ́ kí n lọ́dẹ̀ sọ fún. ẹ̀yin lọ sọ fún un sọ ìyá tí wàá yàrá mi mú lọ sùn.
Mommy! 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 Hello. Yes. As in love. Yeah. As in one. Yes, I'm not. Thank you. All right. See you later. Òyìnbó fún ìwọ̀n òyìnbó tó sọ títí títí pé blọọkì náà fi ń yọ wọn tẹ̀ láwọn kọ́ bọ̀ wọn ṣe bí kíní. Jọ ẹ tó wọlé tó bọ́ tàdà wọ́n ní ta ló wọlé ilé tó bọ́ tà. Ṣé ta ni wọlé mọ̀gbìn yẹn. Àbúrò bàbá yóò pè ní wọ́n ní ta ló wọlé. Èèyàn ní ẹ̀gbọ́n tó ga tó máa ń ṣe báyìí. Sórí ẹ̀ dàrú ni ṣé kò lórúkọ ni. Morúkọ ẹ̀ ó dàbí morúkọ iléeṣẹ́. Níbo. Ẹ̀gbọ́n tó yọ blọọkì kò ṣe blọọkì tó mú èyí tó ń lẹ̀ mọ́lẹ̀ ńlẹ̀ ni o. Dayọ̀. Ṣé Dayọ̀ ló ń jẹ́ ni. Dayọ̀ ló wọlé tó pa mọ́ mi. Yẹ mọ́mí yẹ kàlọ́ jẹ mọ́mí yẹ ẹ mọ́mí wọ́n kọ́ mọ́mí èpè mọ́mí. Dayọ̀, ìwọ fi ìyà jẹ èmi nítorí owó. Ó jẹ́ kí n lọ jẹ ìyà ẹ̀ṣẹ̀ tí mi mọ̀ di. Ṣó rántí pé mo sọ fún ẹjọ́ yẹn wípé ó kù ẹ̀ẹ̀mejì tí èmi àti ẹ̀ máa fojú kọra wa. Ọjọ́ àkọ́kọ́ ilé ayé, ẹlẹ́ẹ̀kejì àjùlé ọ̀run. Ọjọ́ àkọ́kọ́ leléyìí o, ẹlẹ́ẹ̀kejì dọ̀run. Àmọ́ ìwọ ló máa kọ́kọ́ lọ. Nǹkan tó ṣẹlẹ̀ kò ń ṣe nǹkan tí mo mọ̀ sí èmi kọ́ ni mo rán wọn ní gbogbo iṣẹ́ tó ń ṣe yẹn sórí contract yẹn gan wọn ò fẹ́ mi gan lówó nǹkan tó kàn mí ò ju bí 10 million naira lọ so mi ò mọ anything nípa gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ èmi kọ́ ni mo rán àwọn guys yẹn kọ́ wájú. Kò sí àyè fún àwíjàre fún ẹ mọ́ nítorí pé ó ti late. We see some other time. Dayọ̀! Dayọ̀! Oh! Dayọ̀! Dáríjì àwọn nǹkan yòówù tí mo bá ti ṣe fún ẹ find a space in your heart to forgive me. Lóòótọ́ èmi ni mo pa wá mi ò dédé pa wọ́n. Ìyà yìí ti pọ̀ jù. Ìpọ́njú yìí pọ̀. Mi ò mọ nǹkan tí mo lè ṣe, mi ò mọ ibi tí mo lè sáré sí. Ìyá kan tí mo tọ̀ lọ. Mo sọ pé àwọn aṣáánú mi. Màá ní dolówó, màá dọlọ́lá. Ìyá ló mú mi lọ́dọ̀ babaláwo.
Mami. Mami. Dayọ̀. Ó ti dé. Ó ti dé. Quatro. wo arákùnrin bẹ́lẹ̀ ẹ̀dá rẹ̀ gbogbo ẹ̀dá mi kú ìdí. ilé ìdára yẹ farabalẹ̀ ìgbà kan tó ní o ti dolówó yìí. mo ti dolówó mo ti dolówó. mo ti dọlọ́lá. mo ti dọlọ́lá. orí mi ṣe orí mi ṣe àmọ́ bàbá nǹkan tá a ṣe àwọn ṣé kò ní lẹ́yìn kò ní ní repercussion or anything. repercussion kẹ kò lè ní nǹkan kan àmọ́ nǹkan tí bẹ́ẹ̀ bí bẹ̀rẹ̀ èèyàn kankan ò gbọ́dọ̀ mọ̀ pé ìyá rẹ̀ la fi ṣoògùn owó fún ọ gbọ́dọ̀ mọ̀ síta etí kankan ò gbọ́dọ̀ gbọ́ mọ́. ẹ̀yin bàbá ẹlòmíì bá mọ̀ sí nǹkan. ọjọ́ méjì ó tó pé ó jáde láyé. yé kí ló dé. ìyá tó mú mi wá bí mò ń pẹ́. òun kéwì àìtí ìsíngbà tí ìyá ẹ̀ wà ṣùgbọ́n ní ìwà yìí tá a ti ṣe fún ọ ó ti dáwọ́ lẹ́rìn àwa mẹ́tẹ̀ẹ̀ta torí mẹ́ta là ń lùlù àgbá èmi ìwọ pẹ̀lú òun ó ti dáwọ́ láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta etí kankan oṣù gbọdọ̀ gbọ́ mọ́ wo wọ́n ń gbọ́ sìnkìsìnkì mọ́ mi wo dẹ́ wo ọmọkùnrin owó ti dé dé. èsì ọkùnrin náà kàn sí i. mo ṣe fi mọ́ mi ṣògùn owó nìyẹn. wọ́n yà mí lẹ́nu nígbà tó ń dédé bá mi jà. ọ̀rọ̀ náà fẹ́ yé mi àmọ́ ọjọ́ tí mo wálé o tí mo bá ìyá tí ò fi ṣe ìyá ìdè ló mú mi lọ ọ̀dọ̀ babaláwo. wọ́n á rò kan méjì pọ̀ pé dájúdájú ìyá yìí ló tú àṣírí mi fún tó mú mi lépa ìyá yìí ni tí mo fi gbẹ̀mí ẹ̀. I'm sorry. I'm sorry. I know you have a heart problem. I've decided to give you my own heart so that you can live. Kò sí nǹkan tí mo ń dúró ṣe láyé mọ́. Bóyá tí n bá ṣe bẹ́ẹ̀, bóyá mọ́ mi á dáríjì mi.
kò ní dáta méjèèjì bá pàdánù ẹ̀mí wa ó jẹ́ kíkan lè lọ fẹ́ yọkan. I will go. You leave. No, bọ̀dá mi no. Ẹ jẹ́ kí n mọ̀ wípé kádàrá tẹ̀bí nìyẹn. You don't have to do that. No. Bóyá tí máa ṣe, bí ọmọ mi adáríjì mi. So, àgbà ni mí tẹ́lẹ̀ náà. So let me go. Kálukú ló ní ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Bí o bá nídìí o, obìnrin kì í jẹ́ kúmọ́lú. Bí o bá nídìí o, o lè máa dédé dọ̀dẹ ara wọn. Ọmọ ya méjì lè kú síra wọn. Olóhùn tó fàdí ọ̀rọ̀, ajá tó rìn ní tó yọ mọ́ni nígbà kan rí ló dá ajá tó ń gbó. Òjò lè máa rọ̀ ṣẹ́ kiri máa túṣẹ́ ọ. Iná màá ti ń jókòó mi ilé. Ìjà ló ń dẹ́ torí dòwe, àkísà tí ló ń gbà rí ọ èèyàn mi o. Ṣé bẹ́ẹ̀ ti jọ wà pọ̀ rí? Ọmọ ya méjì kì í ya ọmọ bàbá ní ń bá délé. Ẹ dákun ẹ fẹ́ sọ ṣe kó má bàa lè já síbi tẹ ò máa rú. Gbọ̀ngbọ̀n jàbẹ̀lẹ̀ kálukú lómi ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Bí o bá nídìí o, obìnrin kì í jẹ́ kúmọ́lú. Bí o bá nídìí o, o lè máa dédé dọ̀dẹ ara wọn. Ọmọ ya méjì lè kú síra wọn. Olóhùn tó fàdí ọ̀rọ̀, ajá tó rìn ní tó yọ mọ́ni nígbà kan rí ló dá ajá tó ń gbó. Káfọ̀tún ọ̀tún káfọ̀sí ìwòsí o, lọ́wọ́ má ṣe ń mọ́. Bínú bá jọnú ìwà jọ wà ọ́. Ìwà tí mo ní yàtọ̀ sí tiẹ̀, ọmọ ya méjì ń dalẹ̀ ara wọn. Ṣé wáyé lóde o, wọn ò fẹ́ rí mi ara wọn láàkìtàn o. Ṣé wáyé lóde ìnìkan ló ti wọ́n wá. Gbọ̀ngbọ̀n jàbẹ̀lẹ̀ kálukú lómi ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Bí o bá nídìí o, obìnrin kì í jẹ́ kúmọ́lú. Bí o bá nídìí o, o lè máa dédé dọ̀dẹ ara wọn. Ọmọ ya méjì lè kú síra wọn. Olóhùn tó fàdí ọ̀rọ̀, ajá tó rìn ní tó yọ mọ́ni nígbà kan rí ló dá ajá tó ń gbó. Má gbàgbẹ́ yẹn, kẹ́ni má máa sọnù máa ní. Ẹ wojú ayé, ẹ wo bó ti dànù láyé.